ìgbà wo láì gbà lónìí nílé tí fò yá. Èwo ní ìdásẹ́sẹ́ yìí. Hey! Ayé mi tèmi bá mi. That's nothing don't want. Lónìí ní gbowó lè ní kúrò. What? Fúnkẹ́. Ó jẹ́ dání ó ti bọ̀ ọ́. Ó jẹ́ mọ́ bọ́ orí tó ń gbèsè ó jẹ́ tó ń jẹun. Owó ilé mi mo wá béèrè owó tó jẹ́ mi lọ́wọ́. What? Fúnkẹ́. Owó ní ilẹ̀ wáwá. Mo jẹ́ o. Sẹ́ẹ̀rì mo sà. Ẹ jẹ́ ìṣe tán nígbà máa jẹun tán mọ̀ wá bí ìṣe jáde lọ. Bẹ́ẹ̀ sì ló wọlé ń gbà. Ṣùgbọ́n lórí mo wà orí ọba mo wà. Wọ́n jẹun lọ́wọ́. Owó ilé tó jẹ mí lọ́wọ́ ilé tí mo fẹ́ gbowó ilé mi ọwá lọ jẹun lọ́jọ́ mi ọwá dúró sórí ìdó ó sì fi mí lórí ìdó ó sì máa jẹun bẹ́ẹ̀. Did you keep quiet? Tí mo làágùn tó yẹ pàágùn mo là kí n tó rí kọ́. Kàmá Ọlọ́run jẹ fi wàhálà pa mi mo fi bọ̀ fẹ́ mu mi. Fẹ́ mu mi ná. Ọ̀dà lọ mú dáadáa lóde o. What? Fúnkẹ́. Ìdè mi kò ní wà wájú ọjà owó ilé jẹun ọkọ̀ kan rẹ̀ balẹ̀. Ilé ìjẹ́ ń gbádùn. Bàbá ńlá báyọ̀ wò lẹ̀ dánwò yìí. Mọ̀ ń nánú owó mi ni. Ẹ nánú owó ilé mi tó. Ọlọ́run jẹ́ kí n tẹ́ ẹ jọ. Ẹ kó dáadáa ní ẹgbẹ́ lórí àná. Jesus is Lord. Kẹ́bà kó dáadáa ní kò ní ká. Nígbà tí èmi lè mi jẹun, ẹ wá lè nánú owó yìí. Lówó rẹ̀ ná. Wà á ní sáwó ilé mi. Ọjà mi lówó ọ̀sán mi lówó tó. Ṣé wàá lè tẹ dánwò yìí? Ní ọdún mẹ́fà sísìn ilé sọ́wọ́ nǹkan owó yìí. Bẹ́ẹ̀ni dákẹ́jẹ́ rẹ̀. Ọ̀sáwàdà ni. Ẹyẹ máa alọ́ tí yóò àbọ̀ tèmi. Ilé tí mo ṣe wàhálà bọ̀. Jẹ́jẹ́ wàhálà Àgbo ojú mi mà ni. Bàbá, o ti gbọ́ yín. Àlọ́ tí yóò. Bàbá, èwo lẹ́tọ́ dánwò yìí? Wọ́n ní lẹ́nu owó ilé mi ni. Ẹ nánú owó ilé. Ẹyẹ máa lọ. Àlọ́ tí àbọ̀ tèmi. Wọ́n yóò ti tóbi dáná. Ọjọ́ tí tí mo fi ń ṣe lágbẹ́. Pẹ̀lú bàbá tẹ̀lé ló kọ́ là méjì. Oúnjẹ méjì nìyí. Ọ̀sán yìí o. Bí o bá tó di ní alẹ́ ọ̀pẹ́ mi ò kú lé lórí. Bàbá yẹn ní kúrẹ́ o.